àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ń bọ̀, àwọn aṣòfin ti fọwọ́ sí i. Tí kò bá já tí kò ru, tí kò mì tí kò sì ṣẹ́ dànù, ọ̀kan nínú àwọn ohun tí gbogbo ọmọ Nàìjíríà ti ń jà fún láti ọjọ́ yìí ti bọ́ sí i o. Ọlọ́pàá ìpínlẹ̀. Bẹ́ẹ̀ ni, ọlọ́pàá ìpínlẹ̀ tí yóò wà lábẹ́ gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí yóò jẹ́ gómìnà fúnra ẹ̀ ni yóò máa yan kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ẹ̀ tó jẹ́ òun ni yóò máa pàṣẹ fún wọn, tí kò ní í sí kọmíṣánná ọlọ́pàá ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ kankan mọ́. Kíní náà ti dòfin báyìí o. Lónìí ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2026, ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ wa House of Representatives fọwọ́ sí òfin náà pé kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ kí wọ́n lè kojú ìṣòro ètò ààbò tó ń fẹ́ mú ilẹ̀ wa lómi. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n fi tipátipá mú ẹnikẹ́ni láti fàṣẹ sí i tàbí fọwọ́ sí kinní náà. Wọ́n dìbò ní 310 290 làwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tí wọ́n wà níkàlẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sì ti kéde fún kálukú wọn tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ní à ń fepo bọyọ̀ nínú mọ́ rárá. Wọn yóò yanjú ọ̀rọ̀ náà lónìí. Tó bá jẹ́ ìbò náà ni wọn yóò dì í láti mọ ẹni tó fẹ́ àti àwọn tí ò bá fẹ́. Nígbà tí wọ́n sì dìbò náà tán lóòótọ́, ẹyọ ẹnìkan ṣoṣo ló dìbò tako àbá òfin náà. Gbogbo àwọn aṣòfin 11 tí wọ́n wà níbẹ̀ ni wọ́n fọwọ́ sí i. Wọ́n ní kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ kí ìjọba àpapọ̀ tú okùn lọ́rùn àwọn ìpínlẹ̀ kí wọ́n jẹ́ kí wọ́n lè mójútó ètò ààbò wọn fúnra wọn. Tajudeen Abbas ni alága ilé ìgbìmọ̀ aṣòfin náà. Òun ló ń darí ètò, ṣùgbọ́n igbákejì ẹ̀, ìyẹn igbákejì olórí ilé ìgbìmọ̀ aṣòfin náà, Benjamin Kalu, ló wà nídìí ètò àtúnṣe òfin yìí torí òun ló lórí ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tó yẹ ọ̀rọ̀ òfin náà wò. Òun ló sì gbé àbájáde ìwádìí kalẹ̀ lórí ọ̀rọ̀ náà pé àwọn ti yẹ kíní ọ̀hún wò, àwọn sì ti rí ibi tí àwọn lè fi há láti ṣe àyípadà òfin ọdún 1999 tó fàṣẹ sí pé ìjọba àpapọ̀ nìkan ló lẹ́tọ̀ọ́ láti dá ọlọ́pàá sílẹ̀, kò tún sí ẹni tó gbọ́dọ̀ bá a du ipò náà rárá. Òfin orí 214 ló ti ń dá gbogbo wàhálà yìí sílẹ̀ láti ọjọ́ yìí wá, nítorí òfin tó sọ pé ìjọba àpapọ̀ ni ìdásílẹ̀ ọlọ́pàá wà lábẹ́ ẹ̀ nìyẹn. Àmọ́ wọ́n ti yí kinní náà dà lónìí yìí o, torí wọ́n ti fi sí i pé ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ni yóò ṣètò ìdásílẹ̀ ọlọ́pàá àpapọ̀. Àwọn náà ni wọn yóò sì gbé àwọn ìlànà tí wọn yóò fi dá àwọn ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀. Tó wá jẹ́ ìlànà náà ni àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan yóò máa tẹ̀lé láti lè ṣe ìdásílẹ̀ ọlọ́pàá tiwọn. Èyí ni pé bó ti wà báyìí, bí òfin yìí bá ti bẹ̀rẹ̀ iṣẹ́, ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni yóò máa dá ọlọ́pàá sílẹ̀ fún ìjọba wọn, torí àwọn ni wọn yóò máa mọ̀ bóyá ìjọba wọn lówó àti àgbékalẹ̀ tó tó láti lè fi dá àwọn ọlọ́pàá yìí sílẹ̀. Bí àwọn ò bá tí ì fọwọ́ sí, tí ìjọba wọn kò sì tí ì dá ọlọ́pàá ìpínlẹ̀ wọn sílẹ̀, ọlọ́pàá ìjọba àpapọ̀ ni wọn yóò máa lò. Àwọn náà ni yóò sì máa ṣètò ààbò ìpínlẹ̀ wọn. Àmọ́ bí àwọn aṣòfin bá ti fọwọ́ sí ìdásílẹ̀ yìí, lójú ẹsẹ̀ kí náà yóò bẹ̀rẹ̀ iṣẹ́. Ọlọ́pàá ìpínlẹ̀ náà yóò sì dé láì ní sí wàhálà kankan. Ṣé ìjọba àpapọ̀ kò wá ní dá sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí rárá ni? Bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ sì tún kọ́. Ọ̀nà méjì péré ni ìjọba àpapọ̀ yóò fi dá sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀. Ìyẹn náà ni àkọ́kọ́ níbi tí ètò ààbò tàbí àlàáfíà ìpínlẹ̀ náà bá ti dàrú pátápátá tí kò sì sí ohun tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà lè ṣe mọ́. Kódà bó bá rí bẹ́ẹ̀ náà, gómìnà fúnra ẹ̀ ni yóò ránṣẹ́ sí ìjọba àpapọ̀ pé níbi tí ọ̀rọ̀ dé yìí o, apá òun ò kà á mọ́. Ọ̀nà kejì tí ìjọba àpapọ̀ fi tún lè wá ní nígbà tí ìjọba ìpínlẹ̀ tó ní àwọn ọlọ́pàá ẹ̀ kò bá lè sanwó oṣù wọn, tí wọn ò bá lè ṣe àkóso wọn mọ́ nítorí ètò àkóso náà ti dàrú mọ́ wọn lọ́wọ́, tí wọn ò sì lè ṣiṣẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá tòótọ́. Nínú àwọn ọ̀nà méjì yìí ni ìjọba àpapọ̀ lè fi dá sí ọ̀rọ̀ wọn. Tí a bá ti yọwọ́ eléyìí, gómìnà ni yóò mú kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ láti inú àwọn ọ̀gá ọlọ́pàá gbogbo tó bá ní. Bó bá sì ti mú ni yóò fi orúkọ ẹ̀ ránṣẹ́ sí wọn ní ilé ìgbìmọ̀ aṣòfin tí wọn yóò fọwọ́ sí i fún un, tí wọn yóò sì jẹ́ kí ìgbìmọ̀ apàṣẹ àwọn ọlọ́pàá Nàìjíríà mọ̀ pé ẹni báyìí ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ àwọn. Àyípadà ńlá ni kinní yìí yóò jẹ́
torí kò ní sí ìgbìmọ̀ ọlọ́pàá àpapọ̀ Federal Police Service Commission bíi ti tẹ́lẹ̀ mọ́, níbi tó jẹ́ ìjọba àpapọ̀ nìkan ló lè bá wọn sọ̀rọ̀, wọn kì í gbọ́dọ̀ sí gómìnà tàbí ẹlòmíì lẹ́nu. Nígbà tó jẹ́ ìjọba àpapọ̀ ni yóò yan gbogbo àwọn tó bá wà nínú ìgbìmọ̀ tó ń ṣètò ọ̀rọ̀ àwọn ọlọ́pàá nílẹ̀ wa náà. Àmọ́ eléyìí ò ní ṣiṣẹ́ mọ́ tí wọ́n bá ti yanjú ọ̀rọ̀ yìí pátápátá. Níbi tí àwọn sì ti bá tiwọn dé yìí, ohun tó kù tí wọn yóò máa dúró dè ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Senate láti yanjú tọ̀dọ̀ tiwọn náà. Àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà yìí náà sì ti jíròrò lórí àbádòfin ọ̀hún, wọ́n ti taari ẹ̀ sí kọmitì lónìí yìí. Àwọn yìí ni yóò sì gbé kiri náà fún wọn nígbà tí yóò bá fi di ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀. Nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní aṣáájú ilé ìgbìmọ̀ ọ̀hún Ọpẹ́yẹmí Bámidélé ti ní lọ́sẹ̀ yìí làwọn yóò fọwọ́ sí àbá òfin lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Wọ́n sì ti mú kinní ọ̀hún lele láti ọjọ́ ìṣẹ́gun ìjẹta. Lẹ́yìn tí wọ́n ní àwọn ìpínlẹ̀ gbogbo yóò fọwọ́ sí i, ó kéré tán ìpínlẹ̀ 24 ní ilé ìgbìmọ̀ aṣòfin wọn yóò jíròrò lórí ọ̀rọ̀ náà tí wọn yóò sì fọwọ́ sí i pé àwọn nílò ọlọ́pàá ìpínlẹ̀. Nígbà náà ni wọn yóò tó lè gbé e lọ fún ààrẹ tí ààrẹ yóò sì bá wọn fọwọ́ sí i. Tí ààrẹ bá sì ti fọwọ́ sí i tán kinní náà dòfin rèé. Ohun tí èyí túmọ̀ sí ni pé nígbà tí oṣù yìí yóò bá fi parí tán, àbá òfin lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yóò ti yanjú o. Àwọn gómìnà ní iṣẹ́ yóò sì kù sí lọ́wọ́ láti ní ọlọ́pàá ní àwọn ìpínlẹ̀ wọn. Ohun tí àwọn tí wọ́n mọ̀ nípa ètò báyìí ṣe fi ọkàn balẹ̀ ni pé ibi tí ìṣòro wà sí jù ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin House of Representatives, nítorí níbẹ̀ ni wọ́n ti pọ̀ jù. Bí ọ̀rọ̀ bá sì ti dàrú láti ibẹ̀ wá, kò sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí i mọ́. Àmọ́ níbẹ̀ lọ̀rọ̀ náà ti kọ́kọ́ yanjú. Èyí ló fi ọkàn àwọn ọ̀jọ̀gbọ́n gbogbo balẹ̀ pé kinní náà ti ṣeé ṣe. Ṣe lára ohun tó ń fa ariwo gidi láti ọdúnmọdún rèé pé kí ìjọba àpapọ̀ gba àwọn ìjọba ìpínlẹ̀ láàyè láti ní ọlọ́pàá wọn. Ariwo náà wá le sí nígbà tí ogun àwọn afẹ̀míṣòfò dé, tí gbogbo èèyàn sì ń pariwo pé kò sí bí ọlọ́pàá Àbújá yóò ṣe wá mú àwọn afẹ̀míṣòfò tó wà nínú igbó Ọ̀yọ́, pé tó bá jẹ́ ọlọ́pàá tiwọn ní ìpínlẹ̀ tiwọn ni wọn yóò mọ iṣẹ́ náà yìí ṣe ju àwọn ọlọ́pàá ọ̀nà jíjìn lọ. Àwọn gómìnà gbogbo náà kò yéé pariwo pé àwọn ò ní agbára lórí àwọn kọmíṣánná ọlọ́pàá. Àṣẹ tí wọ́n bá pa fún wọn láti Àbújá nìkan ni wọ́n ń tẹ̀lé. Nítorí ẹ̀ ni kò ṣe sí ẹni tó gbọ́dọ̀ bú àwọn pé ètò ààbò ní ìpínlẹ̀ àwọn kò lágbára tó. Bí ọ̀rọ̀ náà ti ń lọ pàápàá, ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ló gbà pé ìjọba àpapọ̀ ló ń jẹ́ kí wàhálà àwọn afẹ̀míṣòfò yìí gbilẹ̀ sí i. Nítorí ọlọ́pàá ìpínlẹ̀ nìkan ló lè tètè yanjú ọ̀rọ̀ yìí tí wọn yóò lè máa rí ohun tó ń lọ, tí wọn yóò sì máa sọ fáwọn sọ́jà tàbí àwọn ẹ̀ṣọ́ míì láti lè tètè mọ ohun tí wọn yóò ṣe. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pàápàá ti lérí títí pé òun yóò ṣe kinní náà, àmọ́ ọ̀rọ̀ náà ti ń falẹ̀ jù débi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ti ń sọ pé ṣé kìí ṣe pé ààrẹ náà ń tan gbogbo ìlú ni, pé àbí kí ló wà nínú kó ṣòfin. Níbi tí ọ̀rọ̀ wa dé dúró báyìí, ohun tí àwọn ọmọ Nàìjíríà ń fẹ́ yìí kò lè pẹ́ tí yóò fi tẹ̀ wọ́n lọ́wọ́ o. Ọlọ́pàá ìpínlẹ̀ ti fẹ́ dé báyìí. Nígbà náà ni yóò sì di pé alágẹmọ ti bímọ ẹ̀, àìmọ̀ ọjọ́ yóò wá kù sí ọwọ́ agẹmọ. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ àbá òfin ti àwọn ọlọ́pàá ìpínlẹ̀ wọ̀nyí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.